Kùdìẹ̀kudiẹ wa ni wípé a fẹ́ darí ìgbésí ayé ẹlòmíràn, èyí ṣàfihàn ibi tí a kù sí. Ẹni tí ó lágbára ni ẹni tí kò ní ìtara wípé ó fẹ́ ṣe adarí gbogbo àwọn tó wà láyìíká rẹ̀. Wọ́n ní agbára látàrí kíni? Torí wípé mo mọ àyè mi lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run fàyè gbà wá láti ṣe àwọn nǹkan kan. Ta ni èmi láti má jẹ́ kí wọ́n ṣe? Èyí jẹ́ ìmọ̀ràn tó ṣe kókó. Bákan náà látara wa kan nínú wa, òun ni àwọn tó ti gbéyàwó. Ó ṣe kókó ká ṣe iṣẹ́ lórí ìgbéyàwó wa. Gẹ́gẹ́ bí mo ti sọ, a ní ìdààmú díẹ̀. Kò sí lábúrú nínú àríyànjiyàn ráńpẹ́, àríyànjiyàn díẹ̀. Ṣùgbọ́n kò bójú mu tí a bá sọ di òdì. Ọ̀nà láti bó èébú, ọ̀nà láti yan òdì títí tí a fi fojú kéré ọmọlàkejì. Ká ṣe ṣùtá fún wọn tàbí ìkà fún wọn rárá. Ẹ jẹ́ kí a yanjú kùdìẹ̀kudiẹ yìí. Ká yanjú kùdìẹ̀kudiẹ wa ọ̀nà ẹ̀sìn ni. Ẹ̀sìn tó ṣe kókó ni. Al-Qur'an sọ wípé la khayra fi katihim min najwahum illa man amara bis-sadaqatin aw ma'rufin aw islahin bainan nas. Ọlọ́run sọ̀rọ̀ nípa bí kò ṣe sí oore nínú ọ̀rọ̀ ẹ̀yìn àyàfi tó bá ṣe nǹkan kékeré. Lára rẹ̀ sì ni ìgbìyànjú láti yanjú ọ̀rọ̀ láàárín àwọn èèyàn. Ẹ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ àwọn èèyàn ní kí ló dé tí ẹ ń ṣe ìpàdé ìdákọ́ńkọ́? Ó ní pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ ni. Ọlọ́run wípé ẹ ti rí oore látara bẹ́ẹ̀. Lára wa bákan náà a rí àwọn tí wọn kò tíì ṣe ìgbéyàwó. Ẹ ṣe ìgbìyànjú nítorí Ọlọ́run. Ẹ má ṣe máa tètè bínú. Nígbà mìíràn ẹ ní láti padà wá ní sùúrù. Ẹ kò lè rí 100%. Tí ẹ bá rí 80% tàbí 90% tàbí àádọ́rin náà, ó dá púpọ̀. Mashallah 80% náà dà. Ó dàbí ohun tí wọ́n ti kọ látọ̀run wá. Subhanallah. Ohun tí wọ́n kọ látọ̀run bó ṣe 20% ni láti bá lò bẹ́ẹ̀. Kò sí àrídájú wípé wà á rí eléyìí tó ṣe déédéé rẹ̀. Torí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbìyànjú kó sì máa gbé ìyàwó dúró. Ìgbà míì ṣìre àwa ní ibi ìgbádùn. Tí ó bá ti ní ìyàwó àbí ọkọ, ibi ìgbádùn yìí yóò mọ́ ẹ lára. Ọkùnrin àti obìnrin torí ẹ̀ kò fẹ́ ṣe nǹkan kan. Ó kò fẹ́ bọ́ síta ni. Ó kò fẹ́ wọ inú òkun tó jìn. Ó di dandan. Àìjẹ́bẹ̀ ilé ayé rẹ̀ kò ní tẹ̀síwájú.